question. bẹ́ẹ̀ mo ní question kan ni. Kí ni ìbéèrè náà? Ìkan tó ṣẹlẹ̀ ni pé pọ́nrán mi kéré ni. Ẹ̀mọ̀kan tí mo pè ń pọ́nrán tabẹ́tabẹ́ tibítibí. Mi ò gbọ́, mi ò mọ̀ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. No, oko ni mo fẹ́ sọ ìfẹ́ pè tán ni. Now you are talking. Kí lẹ wí? Now you are talking. Ẹ ṣeun. So oko tí tó jẹ́ pé live lẹ́wọ̀ tó mo fẹ́ modify as pọ́nrán so that everybody mọ understand. So ó kéré so ìmọ̀ advice tẹ́lẹ̀ fún mi. Ẹ fẹ́ kó tóbi. Bẹ́ẹ̀ ni sà. Àdúgbò wo lẹ ń gbé? Ìkòròdú ni. Ìkòròdú. Kò sí fọ́gá ládùúgbò yín níbẹ̀. Ẹ rí àwọn ọ̀sìn wí tí mo gbé wọlé láàárọ̀ kò tù. Ṣé kò sí fọ́gá ládùúgbò ẹ níbẹ̀ kó bá ẹ pọ́ǹpù ẹ̀ á sì rí. Pọ́nrán ẹ̀ kéré kí n ti ń pẹ̀.